ìyá àti bàbá Lady K wọ́n lajú kalẹ̀ wọ́n ń wòran báyìí o ìkòkò ń ṣe sú ẹnìkan kò gbọ́ o odò máa gún yẹn o. ẹ̀yin ọmọ Ile-Ife Lady K ń béèrè lọ́wọ́ yín pé ṣé Ile-Ife improve lásìkò ọba Adéyẹyẹ ní Tògóòsì nínú wa ń béèrè lọ́wọ́ yín pé ṣé Ile-Ife improve olórí burúkú ọmọ. Lady K bẹ̀rẹ̀ tí ọ̀gájá bá sọ pé òun ò ní ṣe nọ́mà ẹgbẹ́ ń bíbo àbí tàjùmọ̀ gbélé pọ̀ sórí ẹ pé sórí ẹ fapò sórí nílàkàyè sọ ọmọ nǹkan tó ń ṣe. ti initiate ọpẹ number 1 ọba ó mú adébẹ àwọn tó initiate ẹ tó fi mọ̀ fẹ́ yẹ ní àbíkú òní tó bá jẹ́ wípé mi ò kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni tó bá jẹ́ pé mi ò kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni mi ò ní mọ̀ pé iná burúkú báyìí ń jó àwọn èèyàn Ile-Ife iná yẹn ti pọ̀jù iná wo ló ń jó babẹ iná wo ló ń jó àwọn mọ̀lẹ́bí ẹ̀ Ile-Ife. tó ti wọ́n wà ń sọ́fẹ́ ló ń gbélé ọ̀sánwó lé ọ̀sánwó ná ọ̀sánwó orí ọ̀ sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ pé ó fẹ́ nù sájò sọ̀rọ̀ akọ ọmọ pàdé máa yí lára. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Lady K gbọ́ wòtòwòtò lẹ́nu Awikoko bẹ́ẹ̀ ò bá gbàgbé Lady K ló ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó ń bú Ọọ̀ni ti Ile-Ife tó sọ pé Ọọ̀ni Ile-Ife ń gba ìsákọ́lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló bẹ àwọn ọmọ ẹyẹ lọ́wẹ̀ ó tún sọ nípa ti Ologudu nípa bí wọ́n sì ń lọ na àwọn èèyàn lórí oko ṣùgbọ́n sáà Awikoko ti wá jáde ó ní gbogbo ọ̀rọ̀ tí Lady K ń sọ òwí bẹ́ẹ̀ ó wá fàwọn fídíò kan hàn níbi tí Lady K ti ń sọ̀rọ̀ bí ó ṣe gba àwọn information ìyẹn àwọn ọ̀rọ̀ tó fi ń sọ wípé Ọọ̀ni ti Ile-Ife ó ń toko kan fẹ́ èèyàn méjì àti pẹ̀lú pé wọ́n ń gba àwọn èèyàn ní Ile-Ife Awikoko mọ̀ sọ̀rọ̀ tó lágbára gbáà sí Lady K ní ẹ wò ó ní Lady K àwọn kan náà ránṣẹ́ àṣírí ti tú àwọn ọba tán wà lẹ́yìn ẹ̀ tí wọ́n ná Lady K níṣẹ́ tọ̀ bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́ tíjú olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí àwọn aràn yín létí bá wa tẹ subscribe button síbẹ̀ abẹ́ yín ni o káwa ó jẹ́ ọ̀rẹ́ yín kẹ́yìn náà ó sì jọ́rẹ́ wa bàbá ti ń já kinní ọ̀hún bí àpò yèrè náà lẹ́sìn máa rí ìkànnì tí ẹ wà náà ní Yorùbá Parapọ̀ TV ẹ já gbọ́n táwí kòkó wí kí làwí kòkó ní sọ lórí ọ̀rọ̀ yìí Lady K gbọ́ wìnrìn ọ̀rọ̀ ó ní ṣé ìyá Lady K sì ń bẹ láyé ṣá ó ní kíkó kìlọ̀ fún un ìpè orí àpèrè Ọọ̀ni kì í ṣe ń tà àrí fín o ọwọ́ aṣọ tí ó tẹ̀yìn ẹ̀ yọ ẹ wo ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. àṣírí àwọn ọba bíi 5 ti tú lórí ọ̀rọ̀ yìí bó bá tásìkò á dárúkọ wọn ṣùgbọ́n àwọn tó gbéṣẹ́ fún ọ wọn ò mọ̀ wípé ọ yàtọ̀ sí iná ajàmọ́ máa là ọ wá ní ìyá ẹ ni mo jẹ́ orí ẹ ti dàrú gan Ọlọ́run orí ẹ ti dàrú ìyá ta ló jẹ́ ìwọ ìyá Ọọ̀ni social media ọmọ fààyè lẹ̀ fún tí ọ̀sẹ̀ o yanu pọ̀ngàlà dárúkọ èèyàn pé onítọ̀ ńlá pààyàn láì ká mọ́bi tó ti ń pààyàn ọ jẹ́rìí ẹ̀ o. now pápápá ẹ jẹ́ kí n sáré play fídíò yìí eré náà ni màá sá láti analyse ẹ̀ pápápá ni mi ì fẹ́ jẹ́ kó gùn rárá ẹ ní mo ṣe ẹ ní mo yẹ ẹ ní mo bànújẹ́ àwọn tó bá mọ gẹ́ẹ̀ yìí àwọn tó bá mọ woman yìí tó bá mọ lady yìí kí wọ́n kìlọ̀ fún mo sọ lánàá mo ní ẹni tí lè ń jóná ta kí bò sí ẹ̀gbẹ́ kọjá di afẹ́ràn ẹ̀ ni o bí bàtà bá ti rú wálíwálí yóò yá ni o dùndú Lady K ńlá tájù mi ì wá láti dìfẹ́ǹdì ẹnì kankan mo wá láti wá dìfẹ́ǹdì àpèrè Oòduà mo wá láti wá sọ òótọ́ ọ̀rọ̀ nǹkan tó ń sọ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ tó ń ṣẹlẹ̀ mo wá láti wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó wà nílé so ẹ jẹ́ àkọ́kọ́ wo fídíò yìí ná tí n bá padà dé màá sọ̀rọ̀ kékeré sórí ẹ̀ ṣe pọ̀. ọ̀jájá fẹ́ ṣe 10 years anniversary ọ̀jájá plan 10 years of ọ̀jájá kí ni àwọn ọmọ Ile-Ife kí ni wọ́n lè fi proud of you láàrin 10 years tó ti lò ní Ile-Ife. káyọ̀sí challenge ni mo fún yìí ẹ fún mi ní ìkọ́ mẹ́ta tí gbogbo àwọn ọmọ Ile-Ife tí wọ́n lè fi súre fún yín wípé ẹ ṣe èyí fún àwọn ẹ wá lo ọdún kẹwàá lọ báyìí kẹ lo 50 years lórí àpèrè yẹn. mo sọ ọ̀rọ̀ kan nínú program tí mo ṣe mo ní kábíyèsí àwọn èèyàn fi itọ́ dúdú sínú wọ́n tu funfun síta fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ti rí olórí aláwọ̀ kan tó pè mí láti Ile-Ife wọ́n ṣe voice note ni mo ní lọ́wọ́ voice note ni bàbá yẹn ṣe fún mi bàbá yẹn ní wíwọ lẹ́nu àwọn máa ń wọ làwọn fọ̀rọ̀ yìí ṣe wọ́n ní ìnira yẹn ti pọ̀jù á ní gbá ọ Lady K àgbàlagbà níbí bí o ṣẹni tó wo tó lọ lórí ayélujára ṣùgbọ́n láti ìgbà tó ti bẹ̀rẹ̀ show Ile-Ife làwọn ọmọ mi ti gbé wá tí mo ti wò tí mo fọ́lù ẹ̀ àwọn òṣà tí mi ò tiẹ̀ gbọ́ rí bàbá yìí fi ṣe àdúrà ránṣẹ́ sí mi voice note ni o bàbá yìí fi ṣe àdúrà ránṣẹ́ sí mi bàbá yìí wá ti ẹnu bọ̀wọ̀ wọ́n ní jọ̀ọ́ mo bẹ́ẹ̀ má jẹ́ kó déta torí tó bá déta wọ́n máa mọ òkú mi
mo fẹ́ kẹ́ ru àròjinlẹ̀ tí Ọ̀jájá bá sọ wípé kò ní ṣe nọ́mà ẹ bọ́ọ̀lù Ọ̀jájá tó ọ̀dà ẹ jẹ́ kó Ọ̀jájá ṣe nọ́mà nítorí èdè kan nítorí ọ̀la ohun tí oníkálukú yín bá ṣe òun lé àwọn ọmọ tó bá fi sílẹ̀ àti àwọn ọmọdé ọmọ máa jèbi ẹ̀. ẹ má jẹ́ kó dọjọ́ wájú tó kọ́ máa sọ àwọn ọmọ yín ló kò pa nígbà tẹ́ bá lọ tó tí ò sí agbára mọ́ lọ́wọ́ ni. ẹ lè lo agbára yẹn títí o kò sí forever champion current champion ló wà o àsìkò tẹ́ wà láyé ìsìlẹ̀ jẹ́ current champion o tí ẹ bá ti lọ tán champion yẹn ti kúrò lọ́dọ̀ yóò ti bọ́ sọ́dọ̀ ẹ̀lòmíì nìyẹn ẹ máa rántí pé ìjọkọ̀ ẹ máa lọ ẹ má jẹ́ ayé lè jẹ́ wípé àrà tó bá wù wọ́n kọ́ fún àwọn ọmọ dá kò kọ̀ ní ẹ̀yìn ti jayé títí ẹ ti lọ ẹ má ṣe bẹ́ẹ̀ mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìwà mẹ́fà ẹ̀yin kíníkan mo bẹ̀ gbogbo yín ẹjọ́ tóbi tọ́ lọ́rùn ẹjọ́ tóbi tọ́ lọ́rùn kò sí ohun tí ẹ̀jẹ̀ fẹ́ jẹ mọ́ tí Elédùmarè ò tí ì ṣe fún gbogbo yín ẹ tú ìgbèkùn tí àwọn ènìyàn wà ní Ilé-Ifẹ̀ ẹ tú wọn sílẹ̀ ilé ayé ti pọ̀jù ṣé nítorí pé gbogbo yóò ní àṣẹ́sì láti máa gbọ́ ọ̀kan tí oníkálukú àwọn pípọ̀ yìí fẹ́ẹ̀sì ṣé òun ló fà á ni tẹ̀fí ni wọ́n ní wípé kò sí ìkọ̀kọ̀ tó ń ṣẹlẹ̀ sí wọn ṣé nítorí pé ẹ ní àṣẹ́sì sí gbogbo wọn tó bá jẹ́ pé bí o ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni bí o nímọ̀ wípé irú náà kúkú báyìí ó ju àwọn èèyàn ní Ilé-Ifẹ̀ iná yẹn ti pọ̀jù ìnira yẹn ti pọ̀jù ẹ wo ikú àwọn bàbá yẹn ẹ wá lẹ̀ ìṣayẹyẹ ọdún mẹ́wàá wọ́n wá máa fẹ́ yín sí yín àtàwọn yóò ṣòwò bọ̀dì fìyà tẹ́tí gba oko kòkó wọn wọ́n wá máa fẹ́ yín sí yín wọ́n wá máa gbé yín ṣẹ́ ìgbé ayérayé nínú ilé ègbé kọ̀ wọ́n máa jàdú ègbé gbangba lọ kábíyèsí mo fi alálẹ̀ ilẹ̀ Oòduà mo tún fi bẹ̀ yín báyìí sí pé ẹ lọ yọ̀ǹda mo ní nǹkan fún wọn ó gbé fọlọ́wù ẹ gbé mọ́nítọ́rì kúrò lọ́wọ́ àgàlọ́ta ìyà ń jẹ àwọn ọmọ Ilé-Ifẹ̀ ara ni wọ́n ṣe Ilé-Ifẹ̀ show improve kábíyèsí bá lẹ̀ gbọ́ gbogbo ẹ̀ lè ní ẹ̀gbọ́n díẹ̀ tó sì jẹ́ pé orúkọ yín lọ fi ṣe ṣé wọn kú ṣàkọlẹ̀ wá fún yín ṣé ẹ̀gbàdámẹ́wàá ni ìdámẹ́wàá ó lẹ màmá Chicago tí wọ́n tà ṣe bí ẹ̀gbàdámẹ́wàá 50 million ẹ̀gbàdámẹ́wàá gbogbo ilẹ̀ onílẹ̀ tó bá ti tà wọ́n sọ ìdámẹ́wàá sàkáǹtì yín tẹ́ bá ti wá sọ wípé ẹ̀ mọ̀ sí ṣé ẹ̀ lè pè wọ́n kẹ́kí wọ́n pé ẹ wá owó tẹ́ sọ wọlé sàkáǹtì owó kí ni ibo ló ti wá iṣẹ́ kí lẹ ṣe tẹ́ fi fún mi ní owó tó tó ìkábíyèsí ọ̀nìyàn wọ́n máa ń pa òwe kan pé kíní kan ti ní kíní kan nílẹ̀ kí kíní kan tó dé bí ṣàkùbọ̀ ni ó ti lómi nílẹ̀ kí kíní kan tó dé ní òwe yẹn pa ṣùgbọ́n òwe yẹn ló fi tọ̀wọ́ yín ẹ ti lówó lórí àpèrè yẹn wá ìtẹ́wá ń bò kọ́ ọba bàjẹ́ àwọn èèyàn jẹ́ nílé-Ifẹ̀ wá ìkábíyèsí náà ẹ wá gbọ́ bí tí nìkan wá ṣe o lẹ́yìn gbogbo ariwo bí ohun tí kábíyèsí wá ṣe fún mi rèé o ọdún tó bá pílẹ̀ ní bá pílẹ̀ tó bá ní wọ́n mọ̀ gbọ́ ọ̀gbá máa sọ fún ẹgbẹ́ mi gan Ronaldo wà láyé àjọ máa Ronaldo ara wa ní ìyá ẹni mo jẹ́ bó ṣe jẹ́ bàbá mi náà jẹ́yà fún ẹ ọdún níṣà ẹ jẹ́ ká wo géèmù tí wọ́n gbá fún mi o tó dùn mí dáadáa pé ṣé ìpìlẹ̀ gbàgbé lè fún I reject it I rebook it ẹ wo géèmù ẹ ti gbọ́ gbogbo àlàyé tí mo ṣe lẹ̀ ẹ̀yin tẹ́ bá wọ́n fọ́ọ̀dù wọ́n sẹ̀ńtẹ́ẹ̀fẹ̀ tí ò ìbàbọ̀ láti lẹ̀ wọ́n gba oko kòkó àwọn opó wọ́n gbalẹ̀ àwọn ọmọ ẹyẹ disturb àwọn èèyàn wọ́n ṣoríṣiríṣi fún wọn ẹ wá wo tó wá gbé síta wọn ẹ wá wọn pàdé tó bá mi ṣe pẹ̀lú ọ̀gá ọlọ́pàá IG CP ọmọ òní kú mọ́ yín lọ́wọ́ ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun because ìtọ́ bá ní kọ́ rí lọ́ba bí Nigeria Police Force fún ọ̀jẹ̀ bí nǹkan tó bá ní kọ́ ṣe lọ́ba ṣe but èmi sọ fún yín wípé ọ̀dà tó fún yín yẹn ẹ má dá wọn lóhùn o àwọn aláìṣẹ̀ ló fẹ́ kó sínú pápẹ́ wọ́n dẹ̀ fẹ́ kí Lédìké dákẹ́ kí òní dákẹ́. n tó mú mi jáde padà sí Lédìké tí mo dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run ó sọ gbólóhùn kan gbólóhùn yẹn ni mo dì mú mo dẹ̀ fẹ́ tẹ̀lé ń pé wọ́n fẹ́ pa òun lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ àti lórí ọ̀rọ̀ Ọọ̀ni òun ò dẹ̀ ní dákẹ́ èmi wá sọ fún ọ lónìí Lédìké tó o bá panu mọ́ lórí ọ̀rọ̀ tó ń sọ yìí bàbá mẹ́ta ìyá kan ló bí ọ ní àkàndá ọ̀rọ̀ Awikoko mo sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ó mú jáde o gbogbo àwọn ẹ̀rí tó ní lọ́wọ́ ó mú jáde lóòótọ́ àìjónírọ́ purọ́ ìjà ní dálẹ̀ ṣùgbọ́n purọ́ kí ní yẹ ẹ̀tẹ́ ní kángan ẹ̀ àwọn tó gbéṣẹ́ fún ọ àwa mọ̀ wọ́n àṣírí àwọn ọba bíi 5 ti tú lórí ọ̀rọ̀ yìí bọ́ bá tásìkò á dárúkọ wọn ṣùgbọ́n àwọn tó gbéṣẹ́ fún ọ wọn ò mọ̀ wípé ọ yàtọ̀ sí iná ajàmọ́ máa là ọ wàá mọ̀ pé gbogbo nǹkan ló ní pẹ̀kun torí pé aṣẹ́gun máa ń gboríyìn lọ́wọ́ ẹni gbogbo ń tẹ́dá bá ti ṣe láṣejù báyìí ẹ̀tẹ́ lèèyàn máa ń mú bọ̀ bẹ̀ ọkàn wa mú àtàmọ́ mátàmọ́ wọ́n rojọ́ fún ọ ní ṣùgbọ́n ọmọ bó ṣe fẹ́ tó papọ̀ àwọn tí ń rojọ́ fún oríṣiríṣi ẹjọ́ wọ́n ń rò ìwọ wàá mọ̀ pé àwọn ẹjọ́ tí wọ́n rò sí ọ níwájú tán rò sí ọ létí ọ̀tọ̀ọ̀tọ̀ ló dúró ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣegede ń dágbá ni ọ̀wá mú tọ́lú mọ́tọ̀lú
mọ́tọ̀lú o mọ́tọ̀ ọ̀tọ̀lú ọkàn wàá da gbogbo ẹ̀ pọ̀ ọkàn da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Àkọ́kọ́ ẹ mọ̀ mí pé bí wọn bá rídìí ogun wò ní kójú ogun yá. Ìyá àti bàbá Lédìké wọ́n lajú kalẹ̀ wọ́n ń wòran báyìí o. Ìkòkò ń ṣe sú ẹnìkan kò gbọ́ o. Odò máa gún yẹn o. Wọ́n sọ pé tó bá play mi máa play ẹ. Kò ní ragbá fáwọn tó ní ọ o. Mi ìbúyàn lórí ètò rí mi ìṣépè fún yàn lórí ètò rí ó bàjẹ́ gan. In fact kò rọrùn fún ọ láti lọ́kọ. Tó bá lọ́kọ á jẹ́ pé ẹni bí àwọn oníra òun ni. A gbọ́dọ̀ sọ pariwo ta o. Odò ń gbọ́ máa dẹ́tẹ̀ nísìn aníkó àtàrùn ní kó lọ. Tó bá gbọ́ ọmọ ọba ẹ mọ̀ sọ pọ́ fọ́sẹ̀lú o. Torí Lédìké ń janu ó ń ké fatafata lórí social media. Ikú ń jẹ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ́dí ikú ọmọ pé tó dùn nípa ni. Àwọn gbólóhùn kan ń bẹ tí freedom of speech tí ọgbà láàyè yanu pọ̀ngàlà dárúkọ èèyàn pé onítọ̀ ńlá pààyàn láì ká mọ́bi tó ti ń pààyàn ọ jẹ́rìí ẹ̀ o. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò láǹfààní àti mọ̀rú èèyàn tó jẹ́. Bó ṣe ń sọ̀rọ̀ wọ́n ní lọ́kàn pé o láyà wọn ò sì mọ̀ pé olójoojú patán mọ́ lọ. Mo nígbàgbọ́ pé ẹ láǹfààní láti gbọ́ nǹkan tí Lédìké sọ. Òun là ń mọ́ fàfà mo fi ṣe o ìdíje là bá. Number 1 téèyàn bá jọmọ lúàbí tọ́jú ọmọ tó ní làákàyè ìtọ́pọlọ rẹ̀ pé dáadáa. Ọwọ́ ọ̀nà tá a máa ń gbà láti àdírẹ́sì àwọn ọba aládé ńlẹ̀ káàrọ̀ oòjíire ọmọ ní ọ̀wọ̀ àtàpọ́nlénú. Irrespective wù kéèyàn ọmọ ọ̀rọ̀ sọ tó tàbí lágbára tó. Tó bá àdírẹ́sì ọ ni. Anyhow kò sí alágbàpọ́n kan tí yóò pọ́n ọ lé kò sẹ́nìkan tí yóò sọ pé o ṣe nǹkan tó dáa. Láyé àti láéláé irrespective how right you are or you might be. Lédìké bẹ̀rẹ̀ tí ọ̀gájá bá sọ pé òun ò ní ṣe nọ́mà ẹgbẹ́ ń bígbó àbí tàjùmọ̀gbélé pọ̀ sórí ẹ pé sórí ẹ fapò sóò ní làákàyè sọ ọmọ nǹkan tó ń ṣe. Now kí àwọn ìwà rẹ̀fà nǹkan kí wọ́n kọ̀ọ̀lù jájá tó ọ̀dà based on what lórí kíni kan kọ̀ọ̀lù kábíyèsí ọ̀dà sí lórí kíni. Now mi mọ tí ó bó ọpọlọ ẹ ṣe ń ṣiṣẹ́ mi mójú tó fi fíwọ̀ ni bọ́yọ̀ bá abúlé yín ló pé àbí baálẹ̀ ìlú yín kíta ni ó kọ̀ọ̀lù ní into order based on what ṣé lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tí ò gún ọ ní lọ́wọ́ tí ò gún ọ ní lẹ́sẹ̀ sọ́ọ̀ni lọ yan ko fún wọn ni ọ̀ní àná lọ yan ko fún wọn kì í ṣe Ọ̀jájá why are you crying over Ọ̀jájá olóyè tẹ̀ ń sunkún lórí Ọ̀jájá. Ọba Okùn Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bí tí kí wọ́n pèrè ńlọ tó kú fáwọn èèyàn sánà ẹ̀sẹ̀ roko ni ńlọ tó kú fáwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé Olúbùṣe ẹ̀bí tí kí wọ́n pèrè ló ti bẹ̀rẹ̀. Ọ̀wá ni now kábíyèsí àwọn èèyàn ń fi ẹ̀jẹ̀ sínú wọ́n ń tutọ́ funfun jáde sí yín ńgbà tó wá mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tí làákàyè òsílẹ̀ kí ló dé tọ́pọ̀lọ́ ẹ̀ òṣìṣẹ́. Páwọn kan ní tàfà sókè yìí dóborí àwọn kan ló ń gbénú òkú tàfà sínú mọ́lẹ̀ àwọn kan lọ tá a lọ síwájú àwọn kan lọ tá a lù ú. Èkú ní gbẹ́dí àdá àwọn ọmọfẹ́ náà ni wọ́n ń ṣera wọn. Torí kíni wọ́n yan kọ́mítì monitoring oníkan stop monitoring wọ́n lè stop monitoring àfi tí bàbá bá fẹ́ stop monitoring nífẹ̀ẹ́ lókù láwọn oko yẹn lókù. Wọ́n yan kọ́mítì láti máa monitor oko. Àwọn ọba tó gbéṣẹ́ fún ọ wọ́n fẹ́ wà nínú kọ́mítì wọn ò fi wọ́n nínú kọ́mítì nǹkan fi ń japoró káàkiri nìyẹn o. If you care to listen, if you care to know. Ó dùn mí torí àkókò mi jẹun. Well done orí Facebook orí social media ti kó sí ọlọ́pọlọ. Madam Lédìké àgbádùn yín o. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún Nnamdi Kanu wọ́n ti sínú náà ni. Ẹ̀yin wà nú àwọn tó kó bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Mò ń bọ̀ ń bẹ̀ o. Tó bá ní làákàyè wọ́n bá gbéṣẹ́ fún ọ. Káwá tiẹ̀ sọ pé wọn ò gbéṣẹ́ fún yàn gan ìyẹn wọ́n á fẹ́ jàfẹ́tọ̀ ọmọnìyàn. My lovely sister ń bo tiẹ̀ ní lovely sister abẹ wà. Kò sí ẹni tí máa ń kò síbi tá pẹ́pẹ́ ṣe fẹ́ gbìjà ẹ̀yìn jura ẹ̀ lọ tí ì bá ṣe tó dùn nínú ẹ̀yìn tó fẹ́ wá. Ní wọ́n á fẹ́ gbìjà ẹ̀yàn ó ní ṣẹjọ ní nǹkan lọ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé gbàrán mi ṣe dẹ lẹ́rù. Àwọn tó ń tì ọ́ lẹ́yìn we know them. Tá a bá gba fa gbùrùgbùrù ọ̀fà gbó igbó fokun kan falẹ̀ lẹ̀. Lédìké
mo wí lánàá mo ní gbogbo ẹni tó ru epo lórí tàbí ru omi nǹkan là ń sọ pé fún pé díẹ̀díẹ̀ gbogbo alẹ̀ sọ pẹ̀lẹ́ tó lọ́wọ́. then ó wá ní torí pé ẹ láǹfààní àti máa gbọ́ gbogbo àwọn nǹkan táwọn pípù yìí ń fèsì kí náà ń fèsì. ìwọ́tọ̀ olóore ọ̀fẹ́ àti gbọ́n tí wọ́n ń fèsì mú tí wọ́n ń fèsì jáde kán jáde pẹ̀lú ẹ̀rí síta kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí wọn let them come out. mo wà nínú ẹni tí ó support wọn let them come out tó bá jẹ́ pé lóòótọ́ wọn real. kán yé daṣọ bojú kán yé dàmọ́ bojú kán yé gbé lóòkúta fà sínú mọ́lẹ̀ ẹ fẹ́ dẹ̀tí méjì Ọ̀ọ̀ni ẹ fẹ́ dẹ̀tí méjì Ile-Ife ẹ fẹ́ dẹ̀tí méjì Ológùdù ẹ fẹ́ dẹ̀tí méjì Ọ̀pẹ number 1 láì lẹ́sẹ̀ tẹ́nìkan kan nù yín wọ́n sẹ́yìn. àwọn gangan lójúlówó ọmọ ọkọ Ile-Ife tí wọ́n ń dáàbò bo Ile-Ife tí wọ́n iṣẹ́ tààrọ̀ tọ̀sán talẹ́ tí wọ́n ń sojúṣe ní Ile-Ife. àwọn aríjẹ́ǹdì mọ̀dàrú wọ́n sá sẹ́yìn ẹ ọ̀gbẹ́ni ogun tó gbẹ́sẹ̀ léyìí èmi Àkàndá tó sọ fún wọn náà pé o ò lè win ni ẹ o. ńgbà tó bá fi ṣe episode 30 tèmi náà bá fi gúnlẹ̀ episode 30 o mọ̀ wípé o ò lè win ni ẹ. then wá ní kò sí ní tẹ́ ẹ fẹ́ òye òun sọ fáwọn olóyè Ifẹ̀ pé kò sí ní tí wọ́n fẹ́ jẹ tàbí tí wọ́n fẹ́ jẹ mọ́ tí wọ́n ò tí ì jẹ kò sí ní tí wọ́n fẹ́ tí wọ́n ò tí ì ní then why are you crying? so ẹ tú ìgbèkùn tí àwọn èèyàn wà ní Ile-Ife àwọn mọ̀lẹ́bí ẹ̀ wo ló wà nínú ìgbèkùn Ile-Ife ńbo náà ti wà nínú ìgbèkùn kí náà ń ṣe nínú ìgbèkùn ta ló fi wọ́n sí ìgbèkùn ṣé wọ́n so wọ́n mọ́lẹ̀ ni ṣé wọ́n so wọ́n mọ́lẹ̀ ni ìnira yẹn ti pọ̀jù ìnira wo àwọn wo ni ìnira bá because àwọn tó wà lóko tó ń sọ yìí ọmọ fi òtó nǹkan kan láàrin wọn àjèjì lọ́pọ̀ jù nínú wọn what are you talking about? ó kàn ń sunkún eyín ọ̀sán nǹkan tó mọ̀ àwọn tí wọ́n gbé sẹ́lẹ̀ ọ lọ́wọ́ àwọn gangan lọ́ba yẹn jẹ́ tí ò ṣe é fìdí ọ̀ràn lọ àwọn wọn ṣe wọ́tán tí wọ́n mójú lé kókó àwọn gangan ni wọ́n ń rí jẹkújẹ jẹ ń bẹ̀ tí wọ́n pín wọ́ wọn tí wọ́n jẹ́ kán rí jẹkújẹ jẹ mọ́ tí wọ́n wá ń sunkún so àwọn ìwà ló wà nínú ìnira àwọn èèyàn tó moko ń bẹ̀ jọ́jẹ̀tẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni wọ́n fi ń loko wọn àwọn tí ń sunkún tó rò pé wọ́n ń sunkún àwọn yẹn làwọn tí wọ́n fọ̀kànjú àmójú tí wọ́n ń sanwó ẹ̀ lọ àwọn tó kówó àwọn èèyàn jẹ táwọn èèyàn sanwó oko fún tí wọn ò kó lẹ̀ ṣé wọ́n mú oko lọ́fẹ̀ẹ́ ni because we are in Ile-Ife and Ile-Ife is always as peaceful. àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọn náà ń ṣe birthday wọ́n ń bára wọn jà ó ṣe wá kàn ni ó ṣe wá kan Ológùdù ó ṣe wá kan Ọ̀pẹ number 1 ibi tán ti initiate Ọ̀pẹ number 1 ó mú adébẹ̀ àwọn tó initiate ẹ̀ tó fi mọ̀ pé yẹ ni àbíkú sọ gbọ́. then ó ní Ọ̀jájá fẹ́ ṣe 10 years anniversary ṣé kí kábíyèsí ọmọ ṣe rìn àbóṣe kàn ọ́ ṣé wọ́n ń jọba ń létí ṣé wọ́n ń jọba ń létí ókè o ó ní Ọ̀jájá kí làwọn ọmọ Ile-Ife lè fi proud of you láàrin 10 years tó o ti lò ní Ile-Ife mo challenge yín kábíyèsí the whole years mo challenge yín láti ọdún ó ti di ọdún mẹ́wàá yín kí lè achieve kí làwọn ọmọ Ile-Ife lè tọ́ka sí orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ti burú dànù orí ẹ̀ burú bí eégún tí ń léwèrè tó bá fẹ́ mọ achievement Ọọ̀ni tàbí tí Ile-Ife ti achieve within that short period of time that 10 years máa bọ̀ Ile-Ife kó wá fìlẹ̀ bèrè wá sí gbòòrò Ile-Ife rán àwọn èèyàn wá sí Ile-Ife kán wá fìlẹ̀ fún ọ the entire life of your father and your forefather wọn lè achieve ntọ́ ní ti achieve within that 10 years tó gbádùn mi pẹ̀lú àtàmọ́ tó mú mátàmọ́ yẹn ẹkún gbẹ̀yìn ló fi sùn tó ti wọ́n wà ń sọ́fẹ̀ẹ́ ló ń gbélé ọ̀sánwó lé ọ̀sánwó ná ọ̀sánwó orí ọ̀ ń sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ pọ́fẹ́ nù sájò sọ̀rọ̀ akọ ọmọ parí máa yí lára ó ní tó bá jẹ́ wípé mi ò kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni tó bá jẹ́ pé mi ò kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni mi ò ní mọ̀ pé iná burúkú báyìí ń jó àwọn èèyàn Ile-Ife iná yẹn ti pọ̀ jù iná wo ló ń jó babẹ́ iná wo ló ń jó àwọn mọ̀lẹ́bí ẹ̀ Ile-Ife so nǹkan mẹ́ta kọ́ many things wọn náà yàn wá Ile-Ife kí wọ́n sọ fún ọ tàbí kí wọ́n gangan sọ̀kalẹ̀ wá Ile-Ife tó bá jẹ́ ọmọ ọkọ ní ọlọ́ọ̀tọ́ kí wọ́n ya fọ́tò Ile-Ife fún ọ kọ́ ní Adéyẹyè tó dórí àpèrè o àti picture Ile-Ife lọ́wọ́ nìsín nonsense wọ́n sọ̀rọ̀ bí ẹni tẹ́nu ẹ̀ gbọ́rọ̀ wọ́n náà dọ̀rẹ́ wa kan ńbàdàn á lóun sọ̀rọ̀ bí ẹni tó ń sọ̀rọ̀ tẹ́nu rẹ̀ gbọ́rọ̀ tó sì mọ̀rọ̀ sọ ìwọ náà sọ̀rọ̀ bí ẹni tó sọ̀rọ̀ tẹ́nu rẹ̀ gbọ́rọ̀ tó sì mọ̀rọ̀ sọ ó wá gbàgbé àgbọ́yé sọ gbàgbé àgbékalẹ̀
tó bá lérò pé ó lásọdùn sọ lásọsẹ ní tí wọ́n kó lé ọ lọ́wọ́ ẹbú ni o òótọ́ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ sí ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóko lóòótọ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn bára wọn jà lóòótọ́ ó sì wá àtàchì mọ́ ni ó sì àtàchì mọ́ àwọn tóun dárúkọ wọn mọ́ farabalẹ̀ bí ìyàwó tó fọ ọbẹ̀ dájọ́ èmi ó ṣàlàyé ẹ̀fọn máa ṣe gbogbo ẹ̀fọn ń ṣiṣẹ́ tẹ̀lé so tó bá fẹ́ mọ tí Ọọ̀ni tó ti achieve within that 10 years wá sí Ile-Ife fún rẹ mi láì lẹ́nu láti ṣàlàyé fún mi ráyè láti ṣàlàyé fún I have my precious time to utilize for many other things. ẹni tí ò nírú ẹni ò lè mọ iye ẹni tí ò lásọ rí lórí ìkọ́ni ọ́ so tó bá dẹ̀ burú sẹ́wọ̀n nìkan ní òkú wá ní nǹkan mẹ́ta táwọn ọmọ Ile-Ife lè fi súre fún tán lè fi súre wá sí Ile-Ife wá mọ̀ náà because kì í ṣe nǹkan mẹ́ta làwọn ọmọ Ile-Ife ó fi súre fún Ọọ̀ni ẹ̀rà mẹ́ta ní Ile-Ife máa ní before Ọọ̀ni Adéyẹyẹ ní Ògúnwùsì before Ọọ̀ni Adéyẹyẹ ní Ògúnwùsì during Adéyẹyẹ ní Ògúnwùsì and after Adéyẹyẹ ní Ògúnwùsì Ile-Ife tí ń jọba His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyẹ ní Ògúnwùsì Ọjájá the second ó yàtọ̀ láàrin àwọn ọba ìtàn ò ní gbàgbé ẹ̀ láéláé ok wá ní bàbá kan olórí awo bá ọ sọ̀rọ̀ ní kò mọ́ gbó kan síta kó fó kọ́bọ̀n láṣìírí o kì í wo social media tẹ́lẹ̀ ṣùgbọ́n látìgbà tó ti bẹ̀rẹ̀ show Ile-Ife tí ó ràn ọ́ síbòmí tí ó bá yé ẹ jẹ́ tí ó sọ ẹ́ dẹni àná bàbá yẹn ti wá bẹ̀rẹ̀ sí ní wò báyìí so látìgbà tí bàbá yẹn ti wá ń wò àwọn akànsára sí wọn wá ń ṣàdúrà fún ọ ìsókè bàbá ń lọ wá sọ fún ọ pé nira ń bẹ Ile-Ife bóyá nira ń bẹ ilé ayé tiẹ̀ àbí nira mú àwọn ọmọ tó ń gangan bí tí bàbá òun bá dára ẹ̀ lójú kí ló tí ò jáde ta tí ì bá sọ tá Ile-Ife kí ló tọ́jẹ́ wọ náà wá ń pè tán wá ń bá sọ̀rọ̀ kí ni ìwọ mọ̀ ń pa Ile-Ife. ọ̀wá ní ẹ wà ní ẹ̀sà ẹyẹ ọdún mẹ́wàá wọ́n mọ̀ wá fẹ̀yìn sí ẹ̀rí ọ̀fẹ̀yìn ẹ̀rí ó dijú àdàbọ̀ náà ní à ń kùngbẹ́ iná ju ẹyẹ oko ń lọ ni kí lọ́kàn ni gbé èèyàn lejú àbí èèyàn dijú àbí èèyàn ranjú àbí èèyàn fẹ̀yìn tó bá wù kálukú ni kò ṣe. ìbànújẹ́ nìkan ò tó lò ó inú abímọ kú ìdùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú àwọn ọ̀tá Ọọ̀ni ò ní dùn láéláé. now ọ̀wá ní kábíyèsí òfilẹ̀ Odùduwà àbẹ̀yìn bẹ́tà ní lọ bẹ bàbẹ́ ẹ ẹgbẹ́ monitoring spirit kúrò lọ́wọ́ Àgàlàntà lọ́gbà kúrò lọ́wọ́ wọn lọ́gbà monitoring spirit kúrò lábí ẹgbẹ́ monitoring kúrò lọ́wọ́ Àgàlàntà lọ́gbà kúrò lọ́wọ́ ẹ lọ́gbà kúrò kí ni àwọn èèyàn kí ni wọ́n lára lórí pé wọ́n gbé monitoring kalẹ̀ síbi láti monitor ni ẹ lọ yí oko àwọn èèyàn wò oko mélòó ni wọ́n mú mélòó lọ sọ pé ọ fẹ́ mú. àwọn èèyàn jẹ́ kó yé mi àwọn tó mọ̀ nípa ẹ̀ dáadáa bá a ti rí èèyàn tó ló ń fẹ́ oko bóyá bíi 500 acres tán débẹ̀ tí wọ́n bá 1500 acres àwọn èèyàn gan láyà wọn kàn ń bù kànjàkànjà ní o lèmi náà dẹ̀ lọ mọ́kó ń bẹ̀ éèkà mélòó lèmi ọ̀fẹ́ mú lọ́lọ́ mú 1500 acres láyé kábíyèsí àná His Imperial Majesty ọba Òkun Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì mọ̀pẹ̀rẹ̀ ní mọ̀ ń sọ yìí o another one náà ló ń fẹ́ mú 100 acres ọba 150 acres nínú ẹ̀ wọ́n gba 50 kúrò lọ́wọ́ ẹ̀ padà àwọn yẹn ní wá ń sun owó wúmà tó ń sọ yìí ní wá ń sun kú káàkiri ntọ́ mú 1500 acres kan ní kábíyèsí béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ fi ṣe ó ti pọ̀ ju ògùn tó yẹ pé tó bá ti dàgbà tó rí bí àgbáre nísìn kò sí nínú àwọn ẹmẹ tí ó lọ síbẹ̀ majority àwọn oko tó ń sunkúnlé lórí nísìn kì í sàwọn tó mú oko gangan ló sì wà ń bẹ̀ mọ́ àwọn bàbá wọn ti lọ àwọn ọmọ wọn ò lè lọ sóko àwọn ọmọ wọn gbé fún àwọn èèyàn ni àwọn tán gbé fún ńgbà tẹ́yìn gangan ò lọ sóko fún dídí ọdún mẹ́wàá oko bàbá mọ́mì mi tó wà lóko fẹ̀ tí wọ́n ti pín fún wọn as far back as 1980 something èmi débẹ̀ gbẹ̀yìn ní 1994 mo lè mọ̀nà débẹ̀ mọ́ nísìn ẹni tí mọ́mì mi wá gbé fún tí mọ́mì mi ò bá sí láyé mọ́ ṣé mi mọ̀ bẹ̀ tẹ́ni yẹn bá claim kó lò níbẹ̀ ńkọ́
wọ́n fún alépo, wọ́n fún mọ́mí mi lówó lọ́dọọdún títí dòní. Ṣùgbọ́n mi gangan débẹ̀ gbẹ̀yìn ní 1994 bó 1992 sí 93 ni mo ti débẹ̀ gbẹ̀yìn. Mi lè mọ̀nà débẹ̀ nísìnyí, tí n bá béèrè ọ̀nà màá rí mọ̀nà débẹ̀. Tí n bá dábàá ṣe mo lè mọ́nú oko mọ́, sẹ́ni yóò ní claim oko tó bá dọ̀la tí ìyá mi bá dàgbà torí bí àgbáre. Pápá torí àkókò mi, wọ́n wá lẹ́yìn sáyé ọdún mẹ́wàá wọ́n máa fẹ̀yìn sí àtàwọn ìyá tẹ́ ti gba oko kòkó wọn, àwọn ìyá àwo ni wọ́n gboko kòkó wọn. Táìmù gan tó fún Ile-Ife báyìí láti ṣàtúnṣe o, àtúnṣe wo lẹ́ṣe gbogbo àwọn tí wọ́n móko láwọn oko yìí, ẹ jẹ́ kí wọ́n lọ mú pépà dọ́kúmẹ̀ntì tí wọ́n fi ra ọ̀tán fi móko wá. Ntọ́ ìta àwọn task force gbọ́dọ̀ ṣe báyìí ni kán lọ mú dọ́kúmẹ̀ntì tán fi róko wá, ẹ̀ ń bá níjẹ̀ ní dọ́kúmẹ̀ntì lọ́wọ́ kó retain bẹ́ẹ̀, ẹ̀ tí ò bá níjẹ̀ ní dọ́kúmẹ̀ntì lọ́wọ́ kó tó wó mi sàn. Ní gbogbo àwọn oko tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àwọn tó mú joko ìtọ́ yẹ kán mú lọ, àwọn tí ọ̀sán wo oko ẹ̀ wá náà ń gboko lọ́wọ́ wọn tẹ̀gbìn. Adapọ̀ owó tó ń tìyà ojú ń rí mẹ́wàá. Èmi ò jọ ìwọ ojú mi tí ìjẹ́kẹ́ni tá a jọ ń gbẹ̀dẹ̀ ọ bọ̀wọ̀ fún rẹ ni. Ẹ̀yin ọmọ Ile-Ife, Lady K ń béèrè lọ́wọ́ yín pé sí Ile-Ife improve lásìkò ọba Adéyẹyẹ ní Tògóòsì. Òun náà wá ń béèrè lọ́wọ́ yín pé ṣé Ile-Ife improve. Olórí burúkú ọmọ. Wá ní ṣé wọn ò mú ìsákọ́lẹ̀ wá fún yín ni? Ṣé ẹ gba ìdámẹ́wàá ni kóró gbá lẹ́nu ẹ ọmọ ẹran? Ìdámẹ́wàá wo náà mú wá? Wo ló mú ìdámẹ́wàá wá? Ó wá ní ìdámẹ́wàá ilẹ̀ bàbá Chicago tí wọ́n tà 50 million naira. Ṣé 50 million náà sẹ́ndì sọ́ọ̀ ni? Ta ló sẹ́ndì ẹ̀? Sọ pé kí bàbá Chicago rẹ kó proof statement of account, kó proof receipt tó fi sẹ́ndì owó, èmi yóò gbé ta. Káfíńmù àkáǹtì tán sẹ́ndì ẹ̀ sí sákàǹtì ọ̀ní ni. Èèlò gangan ló ń gangan ralẹ̀ tí 50 million fi jẹ́ 10%. Ilẹ̀ mélòó ló wá rà? Kí ló fẹ́ fi ilẹ̀ ọ̀hún gangan ṣe? Bẹ́ẹ̀ sì pé èèyàn fẹ́ dá odidi ìlú lẹ̀. Because tí ó bá jẹ́ 50% ní 10% o, 50 million ní 10%. 50 million times 10 àbí times 100 times 90 tó kù kí ló máa jẹ́? Billions of naira nù. N bá fi odidi 1 billion ralẹ̀ nílùú òkè nílùú wambi, odidi ìlú mo fẹ́ ní o. Láì ṣe Lẹ́kí, láì ṣàjà, láì ṣe Victoria Island. 1 billion ra ilẹ̀ odidi ìlú mo fẹ́ nìyẹn. So kí ló ń tọ́ náà fẹ́ fòde fàdúrú ìlú yẹn lẹ̀ yẹn ṣe? Irú ọ̀gbìn wo ló fẹ́ ṣe? Láì ṣe feed the nation, operation feed the nation. Okay o, ó wá ní now mo ti sọ nìsí o, kí wọ́n mú evidence of payment jáde o. Tàbí kí wọ́n gẹ́gẹ́ provide ẹ̀ fún wa. Evidence náà fi sanwó tó fi mọ̀ pé 50 million wọ́n sàn ìsọ̀ọ́ ni. Gbogbo ilẹ̀ onílẹ̀ tí wọ́n bá ti tà, wọ́n san ìdámẹ́wàá sínú palace yín, ta ni wọ́n san fún? And jẹ́ ká sọ kíní kan kó yé ọ. Tí Ile-Ife bá talẹ̀, ẹ̀tọ́ wọn mú wá sí palace o. Ìjà sọ eléyìí fún ọ o. Pé wọ́n wá mú wá sí palace ò túmọ̀ sí pọ̀ ní ló gbowó o. Ẹ̀tọ́ ẹni tó bá gbalẹ̀ àbí tó bá móko nílẹ̀-Ifẹ̀, ẹ̀tọ́ rẹ̀ sanwó. Wọ́n sanwó ilé tó ń gbé ni. Bọ́ bá ra lẹ̀ sí Nàìjíríà tó kọ́lé sórí ẹ̀, sọ́ọ̀ sanwó ilẹ̀ tó rà kó tó kọ́lé ni. Àbí ládùúgbò yín nípínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ ṣé wọ́n sanwó ọmọ onílẹ̀ ńbẹ̀. Wọ́n ní ẹ wá gbọ́ mítìn tí wọ́n wá ṣe lẹ́yìn ariwo mi. Mítìn wọn náà ṣe lẹ́yìn ariwo tiẹ̀. Because series of meeting ló ti wáyé. Àwọn tí wọ́n ń jà lórí ọ̀rọ̀ oko, àwọn tó ń jà lórí ọ̀rọ̀ ilẹ̀, wọ́n ń kóra wọn lọ tọlọ́pàá. Ilé tó bá yẹ kọ́lọ́pàá dá wọn padà sí Ile-Ife, wọ́n sọ pé kán lọ yanjú ẹ̀ ní palace. What are you talking about? Ẹ wá gbọ́ mítìn tí wọ́n ṣe lẹ́yìn ariwo mi, ariwo wèrè lọ́wọ́ ló ń pa. Ọ̀ní tó bá play mi máa play ẹ kájọ jẹnu ẹ. Kájọ jẹnu wèrè tó fi mọ rí pé mu. Tó bá play mi máa play ẹ. Kọ́lọ́ ń kọ̀ kọ́kọ́ tìrantìran. Sọ ní Ile-Ife. Àdìmúlà òòṣà. Àrólé Odùduwà. Olórí aládé gbogbo. Wọ́n sọ pé tó bá play mi máa play ẹ. Kò ní ragbá fáwọn tó ní ọ o. Mi bóyàn lórí ètò rí, mi ṣépè fúnyàn lórí ètò rí, ó bàjẹ́ gan. In fact kò rọrùn fún ọ láti lọ́kọ. Tó o bá lọ́kọ a jẹ́ pé ẹni bí àwọn oníra ń hìn ni. Ìyẹn bí ìgbín ní hègbín. Ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ ọ̀wọ̀ kankan ò sí lẹ́nu ẹ̀. Ó yẹlé. Ó yí sáà tó gidi, àtò obìnrin téèyàn fi lè fi tó lé. Talking to olórí aládé just like that. The co-chairman, National Traditional Council, the Traditional Council of Nigeria.
lọ ń sọ̀rọ̀ sí báwọn. Social media mọ̀ dá nǹkan lẹ̀ kọ́ ló ń sànú wa o. Ó ní kábíyèsí lè lẹ́ẹ̀gbọ́ díẹ̀díẹ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ tó sì jẹ́ pé orúkọ yín ni wọ́n fi ń ṣe kí náà forúkọ Ọọ̀ni ṣe kí lọ́ọ̀ ní fẹ́ gbọ́. Ọọ̀ni ò ní time, Ọọ̀ni inú láti Adéyẹyẹ ní Ògúnwùsì ò ní time láti gbọ́ ẹjọ́ kankan. Ẹni ẹjọ́ tó bá lé ní o, àwọn MSA wà nílé Ifẹ̀ tí ó dájọ́ ẹni ẹjọ́ tẹ́ bá gbé wá o, ntọ́ bá lé ní ọ̀dọ̀dọ̀ Ọbalúfẹ̀ Ọọ̀ni òdenu. So kó lè mọ tó ń sọ dáadáa pé omi tá a dà sẹ́yìn di ẹni gbogbo nǹkan tó ń sọ yìí kò sí nǹkan tó kan kábíyèsí, kò sí nǹkan tó kan Ọọ̀ni Ògúnwùsì. Bàbá ò ráàyè láti wo social media, gbọ́n téèyàn ń sọ kí ló kan kábíyèsí. Wọn ò ráàyè gbogbo yẹn, gbogbo ẹkún tó bá mọ̀ sún pátápátá. Àwa tá fún ọ lésì náà rèé, àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ. Lédìké àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ o. Àwa tá à ń ṣe bẹ́ẹ̀bẹ́ a kàn ọ́ ní kú dalẹ̀. Àwa náà rèé o, a fún ọ ní kú àgbáwọlẹ̀ bíi ti sẹ́rin, àkànmọ́lẹ̀ bíi ti èkán. If care is not taken, táwọn tó ní ọ̀bá tètè pè ọ́ kí wọ́n ṣàlàyé fún ọ, kí wọ́n gbà ọ́ nímọ̀ràn, kí wọ́n gbà ọ́ yànjú, kí wọ́n advice yẹ, kí wọ́n fewé ọmọ mọ́ ọ létí. Tó bá láwọn òbí tọ́já bí a mọ̀ o. Because elúkélú kan kì í tọ́ ọ ni. Kò sẹ́ni tí yóò dẹnu kọ Ilé-Ifẹ̀ tí ò ní tẹ́bọ̀. Kò sẹ́ni tí yóò fẹnu kọ Ọọ̀ni tí ò ní kàbùkù, tí ò ní tán, tí ò ní parí máyé lára. Bó bá fẹ́ jàjókò láàyè ọ̀tọ̀. Bó bá fẹ́ bá àwọn monitoring ìjà, bá wọn jà láàyè ọ̀tọ̀. Must you mention Ọọ̀ni? Bí Ilé-Ifẹ̀ bá gbéṣẹ́ fún yàn, bọ́ọ̀ni bá gbéṣẹ́ fún yàn, òní mọ̀ fún tọ́ ń kájú òsùn wọn ni. Wọ́n jà lékejì ọ̀kan kábíyèsí. Ó wá ní ṣé ẹ ò lè pè wọ́n pé ẹ wá o, owó tẹ́ san sí àkáǹtì mi owó kínni, ọ̀dẹ̀ ni ọ́, òpònú ayédàdàdẹ̀ ni ọ́. Ọmọ pé wọ́n nìkan, ọmọ pé ìwọ àtàwọn ìran tiẹ̀ lọ́mọ ìjẹ́bẹ̀rí tí wà bí àyà ẹ̀rọ lárí, ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀rọ lá ní ìyọnu. Mo bá send 50 million sákàǹtì dáadé ní ìsìn, wọ́n lè fẹ́ ya wèrè torí pé wọn ò rírò ẹ̀rí. Ọọ̀ni tó ń execute project billions of naira. Wọ́n á ní kán send 50 million sí wọn. Káàtì ẹ̀ sọ pé òótọ́ ni kán wá send 50 million sọ́ọ̀ni. Sọ́ọ̀ni wọ́n máa pè káàkiri ni àbí báwo. Bọ́n bá tún wá send ẹ̀ sọ́ọ̀ni. Ajẹ́pọ́tọ́ sọ́ọ̀ni. Ìyẹn ò kí ń sẹ́kún tiẹ̀. Ẹni tí ó bá rajà ò ní sanwó. Owó kílẹ̀ tó bá sanwó sákàǹtì Ọọ̀ni owó kí ni wọ́n san tí ó bá tọ́ sọ́ọ̀ni. Ẹni tí ó bá fẹ́ sẹ̀ tó fi Ilé-Ifẹ̀ kókó lórí Ilé-Ifẹ̀ kò ságídí bẹ́ẹ̀ náà Ifẹ̀ ló nílẹ̀ wọn. Á dẹ̀ sọ bó ṣe jẹ́ fún ọ. Ìmọ̀ kìí sínú ètò ilé ẹja tìrìtì àwọn ìbéèrè òfò tó béèrè. Ó ní wọn ò lè béèrè pé iṣẹ́ kí lẹ ṣe fún mi tẹ́ ẹ fi fún mi ládùúró owó yìí, ọ̀dẹ̀ ni ọlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn bàbá tó bí ọ. Ó wá ní ẹ ti lówó lọ́wọ́ kẹ́ ẹ tó dórí àpèrè. Wọ́n máa ń sọ pé kinní kan ti lómi ńlẹ̀ kójò tó rọ̀ sí. Kì í ṣe òṣì àti ìyà àtòrí burúkú lẹ fi dórí àpèrè yẹn. Orí ọ̀rọ̀ lọ́rọ̀ ló bí kúlé lórí o Lédìké. Olóòní dákẹ́ but the best thing for you ni pé kò fi ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ lẹ̀. Ọmọdún mi ò táìmù mi ò gbà mí láàyè o. Wá ìtẹ́ wá ń wò kí wọ́n mọ bá yé àwọn èèyàn jẹ́, tàná bá yé ẹ̀jẹ̀ nù fámìlì yín, píìkì àwọn tán bá yé wọn jẹ́ ń fẹ̀, wọ́n fẹ́ dá wọn mọ̀, á dẹ̀jọ́ gbé ìgbésẹ̀ lórí wọn. Ọọ̀ni tó bá play mi máa play ẹ, tó bá níwọ̀ mọ bọ́ọ̀ gbá, màá lé mi gangan Ronaldo, Lédìké tó bá jẹ́ Ronaldo Messi lèmi. Ability àti abínibí ó yàtọ̀ síra wọn, wọ́n dún létí bákan náà ni wọn ò bára wọn mu. Bá jẹ́ pé Ronaldo ni ọ́ o, Messi lèmi. Àtijọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò. Ó wá ní ìyá ẹ̀ ni mo jẹ́, orí ẹ̀ ti dàrú gan. Ọlọ́run orí ẹ̀ ti dàrú, ìyá ta ló jẹ́, ìwọ ìyá Ọọ̀ni. Social media ọmọ fààyè lẹ̀ fún tí ọ̀sẹ̀ o. Ọmọ ẹ̀ ọmọ wípé òfin lè gbé òun kúrò lẹ́nu ìwé àtúnbá wa. You're just talking anyhow. Nígbà tí wọ́n gangan listen sí padà, ṣé kò rùn létí ẹ̀, ṣé kò mọ bí wọ́n gangan, ṣé wọ́n gangan òwò pọ̀ ṣàṣìṣe. Àbọ̀ rẹ̀ ni pk fún ọ pé Lédìké o ti sọ ilé ìjókòó ẹ kó sọ tó báyìí o. Kí ló fún confident? Èèlò ni wọ́n san fún ọ. Èèlò ni wọ́n san fún ọ. How much did they pay you? Tó fún ọ ní confident, tó mú ọ kó máa le pọnpọn, tó fi ń fáyà. Ọmọdé tó lẹ́nu àgbà rùn, àgbàdo àfukọ́mọkùn kékeré. Mo nígbàgbọ́ pé ẹ gbọ́ bí Awikoko sí yànnà kìíní ọ̀hún. Ó ní ohun tí ó tẹ̀yìn ẹ̀yọ́ fún Lédìké ò ní dáa.
ó ní bí Lady K bá wá sọ pé òun ò ní wá sórílẹ̀-èdè Nàìjíríà tó ní pé òun ó dúró sí Canada tó wà òun ó sì máa tàfà sáwọn lọ́balọ́ba nílẹ̀ Nàìjíríà àbí láti máa ba orúkọ Ọọ̀ni ti Ile-Ife jẹ́ àbí láti ba orúkọ Ologudu jẹ́ olóòn náà máa tátán fún un ni o ó ní kọ́ná sí pé gbogbo náà ló ní àtúbọ̀tán ó ní gbogbo ń tọ́ra wọlé yìí yóò padà jẹ̀bi lórí ẹ̀ ni ẹ wò ó òun lẹ ti gbọ́ òun o tọ́ bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ abẹ̀yìn ni o ẹ̀jẹ̀ abayín dọ̀rẹ́ kẹ́yìn náà sì jọ́rẹ̀ wa ẹ má gbàgbé láti jago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò kí ni tí ẹ wà náà ní Yorùbá Parapọ̀ TV ẹ wò ẹ̀jẹ̀ á ṣe àìsàn òun ẹ̀jẹ̀ á pín kálẹ̀ tọ̀ ẹ̀jẹ̀ á pín kìíní ọ̀hún kó dọ̀dọ̀ àwọn lẹ́balọ́ba àwọn lóyè àwọn tó ń talẹ̀ àìtọ́ àwọn tó ń talẹ̀ tó tọ́ ọmọ Yorùbá lẹ́ka ẹ̀ka èyí tó wà ń lé àtàwọn tó wà ní diaspora ẹ̀jẹ̀ á pín dọ́dọ̀ wọn o tó wá ní jù báyìí lọ táyì labalabi tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.